Psalm chapter 7. Psalm chapter 7. Chapter 7. David ó wá kégbe pé Ọlọ́run ni o. David kò ní Psalm 6 àbí ó sọ pé àwọn ọ̀tá. But ní Psalm 7, David sọ wípé ọ̀tá kan yìí, there is this particular enemy. Ọ̀tá kan yìí wà Olúwa tí mo mọ̀ tó sọ wípé kò síbi tó fẹ́ gbé gbà. Ọ̀tá yìí ni mo fẹ́ kẹ́ bá mi dì pẹ̀lú. Ọ̀tá yìí lágbára ju òun lọ o. David really porúkọ ẹ̀ ní ó ní Cush. Even though ngbà tá ṣe 1st and 2nd Samuel, kà ń pa Cush. But a mọ̀ wípé ó sọ wípé Cush Benjamite ni, ìyẹn ọmọ ìran Sọ́ọ̀lù, ọmọ ìlú Sọ́ọ̀lù, tribe ọmọ ilé Sọ́ọ̀lù, ọba Sọ́ọ̀lù ni wọ́n ti wá. Ṣé mọ̀ pé àwọn ará Sọ́ọ̀lù wọn like David rárá. Ọ̀tá ni David jẹ́ sí wọn. Tó mọ̀ pé David ló fẹ́ gba ipò ọba lọ́wọ́ Sọ́ọ̀lù. So nígbà tí ogun wọn sì ti bẹ̀rẹ̀, nígbà tí ogun tí àwọn obìnrin tí Sọ́ọ̀lù tiẹ̀ tí mọ̀ pé David máa jọba, David kàn ṣì wà lábẹ́ Sọ́ọ̀lù ni, bọ́ Ọlọ́run ti àmì òróró ti fi yan David gẹ́gẹ́ bí ọba. Nígbà kan lọ jà lógun tí David tó pa àwọn 10,000 sí, tí Sọ́ọ̀lù pa 1,000. Nígbà kan dé látogun àwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní kọrin, ọba wọn pa 1,000 ṣùgbọ́n David ń tiẹ̀ 10,000 ló pa. Níbi táwọn obìnrin ti ń kọrin, níbẹ̀ ni ọ̀tá ti bẹ̀rẹ̀ láàrin Sọ́ọ̀lù àti David o. So nígbà tí David bá ń pa 10,000, kí ló ń pe 10,000 Yorùbá? Òní David ń pa, ṣùgbọ́n Sọ́ọ̀lù ń pa 1000 kan. Ẹ ti mọ̀ pé ẹ tó bá máa jọba ẹ tó pa 10,000 ló máa jọba, because ìkà tó ti sọ pé wọ́n ń wá ọba ni pé ọba tó máa ṣáájú wọn lọ sógun. Torí ẹ̀ lọ ṣe kọ ìránṣẹ́ Ọlọ́run pé àwọn ò fẹ́ wòlíì mọ́, a fẹ́ prophet gẹ́gẹ́ bí ọba wa mọ́, afọ́ba gidi tó máa tẹ̀lé wa lọ sí ogun, ká lọ máa bá wa ja ogun. Nísìnyí wọ́n ti wá lọ́ba tó máa bá wọn ja ogun, ṣùgbọ́n David tó wá wà lábẹ́ ẹ̀, ó ń pa 10,000, Sọ́ọ̀lù sì ń pa 1,000. Kí ló dé? Àwọn obìnrin kọrin níbi tí ọ̀tá ti bẹ̀rẹ̀ láàrin David àti Sọ́ọ̀lù nìyẹn. So àwọn ìran Sọ́ọ̀lù wọn gbà ti David rárá, wọ́n wá jẹ́ wàhálà fún pé ọ̀nà tó fẹ́ fi gbà, tó fẹ́ fi jọba ní Israel yìí, a máa wò ó kó ṣojú wa. So David ń pariwo ní Psalm 7 ní wípé Olúwa, ọ̀tá yìí táṣẹ ń porúkọ ẹ̀ ní Cush yìí, eléyìí ò fẹ́ kí ìlérí rẹ wá sí ìmúṣẹ nínú ayé òun. Olúwa bá mi dì pẹ̀lú ẹ̀. So David wá sọ fọ́lọ́run ní pé tó bá jẹ́ pé òun ṣe ọ̀tá yìí o, torí òun mọ̀ pé òun ṣẹ̀, tó bá jẹ́ pé òun ṣe ọ̀tá yìí, kọ́tá yìí kó rú òun mú, but ọ̀tá yìí òun ò ṣe nǹkan kan fún rárá. As a matter of fact, òun ti ẹ̀gbá láàní. So David ń kígbe. Kí ni mo fẹ́ fàyọ ní chapter 7? Ikọ̀ tí mo fẹ́ sọ ní chapter 7 ni wípé ẹ má gbọ́ àwọn tó máa ń sọ wípé ẹ má gbàdúrà ọ̀tá. Olúwa ti sọ pé ká fẹ́ràn àwọn ọ̀tá wa. Ẹ wò, àìmọ̀ ni o. Àwọn ọ̀tá kan wà tó jẹ́ wípé téèyàn ò bá sọ pé k'Ọlọ́run dì pẹ̀lú wọn, wọn ò ní jẹ́ kéèyàn débi t'Ọlọ́run sọ pé kéèyàn dé o. David sọ pé tí olùrànlọ́wọ́ ò bá dìde fún òun, ọ̀tá yìí máa ń fa òun ya pẹ́rẹpẹ̀rẹ bíi kìnìún ni o. Olúwa ò sọ fún wa yí pé ká má gbàdúrà ọ̀tá o. Olúwa ò sọ bẹ́ẹ̀. Ọ̀tá tó bá sọ pé òun ò ní jẹ́ kéèyàn nísinmi, èèyàn máa ń fi lé Ọlọ́run lọ́wọ́ ni o. Torí tẹ bá sọ pé kíkan máa wò ó, Ọlọ́run á ṣàṣèdájọ́ ẹ̀ lọ́jọ́ kan, ẹ fàyè gba Sátánì ni o. A kàn ní feed day ni, ọ̀tá ò ní feed day inú ayé wa lórúkọ Jésù. So you have to fight the enemy o. You have to fight the enemy. Jésù Kristi fúnra ẹ̀ sọ fún wa Matthew 6 verse 13. Ńgbà tá tó ń kọ́ wọn bó ṣe máa gbàdúrà, ó ní gbà wá lọ́wọ́ bìlísì. Ọ̀tá ni bìlísì o, gbà wá lọ́wọ́ bìlísì. Jésù Kristi sọ fún wa o. Psalm 140 verse 4. Psalm 140 verse 4. David sọ pé Olúwa pa mí mọ́ kúrò lọ́wọ́ ènìyàn búburú, yọ mí kúrò lọ́wọ́ ọkùnrin ìkànnì, ẹni tí ó ti pinnu rẹ̀ láti bìrì òun ṣubú. This enemy was determined. Ọ̀tá yìí ó wà determined pé David ò ní jẹ ọba yìí fẹ́. Ibi tó fẹ́ gbàjọba yìí òun fẹ́ wọ̀. So ó wà determined. Àwọn ọ̀tá kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ ṣe kankan fún wọn o.
ṣùgbọ́n wọ́n sọ pé ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà lójú àwọn kan tó bá sọ pé lójú ẹ̀jọ̀ kó ṣẹ̀yìn wọn náà yín ò burú jù, it's alright. Ẹni wọn náà fi sọ pé kò ní ṣojú wọn, tó bá ṣẹ̀yìn wọn it's okay. So ẹ má jẹ́ kí èèyàn kankan kó sọ fún yín pé ẹ má gbàdúrà ọ̀tá, ẹ má gbàdúrà ọ̀tá. Absence of light ni o àwọn tó preach kìíní yẹn, and wọ́n dẹ̀ fún agbára òkùnkùn lágbára ni. Torí Pastor John Eke a sọ pé the power of darkness is in the absence of light. Tí òkùnkùn bá lágbára jù torí pé kò tí ì sí ìmọ́lẹ̀ ni o. Tí ìmọ́lẹ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run tó bá wọ bẹ̀ òkùnkùn máa pòórá ni o, ó máa pòórá. So ìmọ́lẹ̀ Ọlọ́run ni pé you deal with the devil. Sátánì tó sọ pé kò sọ́nà tá a máa gbé gbà yẹn, ẹ fẹjọ́ ẹ̀sìn Ọlọ́run o, ẹ fọjọ́ ẹ̀. Bọ̀dẹ̀ tó bá dẹ̀ ṣe mọ̀ pé Ọlọ́run kò ń fipá múyàn, ó ń kálukú ló ní choice. Tó bá dẹ̀ fẹ́ kí ó fẹ́ máa fọwọ́ pa ogun ayé rẹ tó ń bá ọ fira, ó fẹ́ máa fọwọ́ pa lórí, it's okay. You have your choice, you know. Kó jẹ́ kí ogun ayé rẹ kó dúró sí ọ lára, ó wù ú tó bá wù ẹ́ bẹ́ẹ̀, it's okay. Ọlọ́run ò fipá múyàn, it's okay. Ṣùgbọ́n tó bá sọ wípé eléyìí èmi ò gbà, èmi fẹ́ fulfill destiny whether the enemy likes it or not. Èmi á fẹjọ́ ọ̀tá máa fi sun Ọlọ́run. Torí Olúwa fún rẹ̀ ló sọ fún wa wípé gbogbo ahọ́n tó bá dìde sí ọ ní kí ìwọ dá lẹ́jọ́ o, kò sọ pé wàá dá lẹ́jọ́ fún wa o. Ó ní èmi yìí ni kí n dá gbogbo ahọ́n ibi tó bá dìde sí mi lẹ́jọ́, pé kí n dá lẹ́jọ́, kí n dá, kò sọ pé wọ́n á dá wọn lẹ́jọ́ fún mi. Èmi yìí ni kí n dá lẹ́jọ́. So tó bá wù wọ́n, it's okay, you have your choice. Ọlọ́run ò fipá múyàn. Jacob orí 4 ẹsẹ̀ 7, James chapter 4 verse 7. Ó ní nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun sì sá kúrò lọ́dọ̀ yín. Tẹ́ ẹ bá kọjú ìjà sí, á jókòó. Ẹ tẹ́ bá fún ní ìjì, á tèké máa lò. Ẹ kọjú ìjà sí, ẹ kọjú ìjà sí. Tẹ́ bá kọjú ìjà sí, Sátánì á find way. So David sọ fún Ọlọ́run wípé Olúwa gbé mi sórí ìwọ̀n lórí ọ̀rọ̀ yìí, mi ò ṣe ẹni yìí, ṣùgbọ́n ó kàn ti pinnu nínú ọkàn rẹ̀ pé òun ṣàfẹ́ bí òun ṣubú ṣá, àfi tóun bá ti òun ṣubú. So ìbéèrè tí mo fẹ́ béèrè ká tó lọ sínú ọ̀rọ̀ ìyànjú ni wípé bí o bá dúró níwájú Ọlọ́run lénìí bá ṣe ń sọ̀rọ̀ yìí, tí o sì bẹ̀ Ọlọ́run pé kí ó dá ẹ lẹ́jọ́ gẹ́gẹ́ bí òdodo rẹ àti ìwà títọ́ rẹ, báwo ni ìwọ ìbá ṣe? Kí ni máàkì tọ́lọ́run máa fún ọ? Tó sọ pé Olúwa gbé mi sórí ìwọ̀n o, bí mo ṣe wà yìí mo fẹ́ kó ṣèdájọ́ àwọn ọ̀tá mi gẹ́gẹ́ bí òdodo mi àti gẹ́gẹ́ bí ìwà títọ́ inú mi. Ìbéèrè tó kálukú mú láti bi ara ìyẹn o. Ṣé Olúwa máa dá ọ lẹ́bi ni àbí ó máa dá ọ láre pé ọmọ ọ̀dọ̀ dáadáa? Torí ó easy fún wa láti sọ pé Olúwa jà fún mi, Olúwa jà fún mi. Nígbà mìíràn pàápàá tó sọ débi pé àwọn ọ̀tá ni àwọn ọ̀tá Ọlọ́run ni, very dangerous statement. Torí ó jẹ́ very far tí wọ́n bá lọ́jọ́ ta Ọlọ́run ńkọ́. So tó bá sọ pé àwọn ọ̀tá rẹ, àwọn ọ̀tá mi ọ̀tá, tó bá lọ́jọ́ ta Ọlọ́run ńkọ́, so òun fẹjọ́ ara ẹ̀ sùn ni o. So kọ́kọ́ gbéra ẹ sórí scale. Job ní gbé ni sórí ìwọ̀n, Job chapter 31 verse 6. Nígbà tá a ṣe, Job ní pé kí a díwọ̀n mi nínú ìwọ̀n òdodo mi, kí Ọlọ́run lè mọ ìdúró ṣinṣin mi bí mo ṣe rí. Job sọ bẹ́ẹ̀ pé torí mi ò ṣe ibi sẹ́nì kankan rí, mi ò ever ro ibi, gbogbo nǹkan tọ́lọ́run sọ pé kí n ṣe gbogbo rẹ̀ ni mò ń ṣe. Job ló sọ bẹ́ẹ̀. So David ò claim bíi ti Job sọ pé òun jó lódodo, but ó sọ pé nínú ọ̀rọ̀ Kúṣì yìí, nínú ọ̀rọ̀ ọ̀tá tí mo fi ẹjọ́ ìwàásù yìí Olúwa, mi ò jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí. Lórí ọ̀rọ̀ yìí ni mo ṣe fẹ́ kí Olúwa kó ṣe ìdájọ́. Torí nígbà tá a bá kà á máa rí, ó ní ṣèdájọ́ ọ̀tá mi, kò sọ pé Olúwa ṣèdájọ́ àwọn ọ̀tá rẹ. Ó ní Olúwa ìdájọ́ ọ̀tá mi, which means pé he is referring to ọ̀rọ̀ Kúṣì nìkan, pé lórí ọ̀rọ̀ Kúṣì yìí Olúwa mi ò ṣe bí sí, ó kàn ń bínú mi láì nídìí ni, kò sí kankan tí mo ṣe sí láláì nídìí, ló kàn ṣe ìpinnu pé òun ò fẹ́ rí mi kí n ṣe rere. So a ní láti check ara wa. Torí gbogbo èèyàn kọ́ lọ́lọ́run lè jà fún o, gbogbo Kìrìsìtẹ́nì kọ́ lọ́lọ́run lè jà fún o. Ká kọ́kọ́ wo ara wa náà pé ṣé mo pé, ṣé mo tọ́, àbí kíkan lọ máa béèrè fún àánú fúnra mi ni. Torí ó easy láti gbé yàn wá, bá mi gbàdúrà ẹni báyìí ṣe báyìí, bá mi àgbàdúrà. Ìwọ fúnra ẹ ń kọ́,
ṣó mọ́ ni ṣó pé ni. Dávidi sọ wípé Olúwa lórí ọ̀rọ̀ yìí mo jẹ́ olódodo, mo pé, wá ṣèdájọ́ àwọn ẹni ibi yìí. Ọ̀rọ̀ ìyànjú méjì tá máa sọ̀rọ̀ lé lórí ká tó ka Psalm 17. Àná ọ̀rọ̀ méjèèjì yẹn ó máa bá mi explain gbogbo Psalm 17 pàápàá ká tó kà. Ìkíní, Psalm 7, thank you ma. Psalm 7, ọ̀rọ̀ ìyànjú kìíní ni wípé, what should you do when someone declares evil against you and is out to destroy you? Kò kàn ṣe ọ̀tá kékeré o, ọ̀tá tó ti pinnu lọ́kàn rẹ̀ pé àfi tóun bá ti ẹni yìí ṣubú sẹ̀, òun pòun ò ní gbà sẹ́. Kí ni ìwọ lè ṣe nígbà tí ẹnìkan bá ń gbèrò ibi sí ọ tí ó sì fẹ́ pa ọ́ run, tó jẹ́ pé ètò ẹ̀ ní pé òun ṣàfẹ́ pa ẹni yìí run ṣá, ọ̀tá alẹ́ ni má padà là ń perú wọn. Kí lèèyàn lè ṣe? Dávidi fún wa ní nǹkan 5 tá lè ṣe ní Psalm 7. Dávidi sọ pé ohun àkọ́kọ́ téèyàn lè ṣe ni pé kéèyàn fi Olúwa kó fi ṣe ìgbẹ́kẹ̀lé o. Trust God. The first thing you have to do is trust God. Fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ. Ẹni tí kò bá sì mọ Ọlọ́run, tí kò gba Ọlọ́run, tí kò gbé ìgbé ayé mímọ́, kò lè fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé o. Nítorí orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni o. Olódodo ló máa ń sá wọbẹ̀ o. Ẹni tí ò bá ń ṣe olódodo, alágàbàgebè kò lè sá wọbẹ̀. Ó lè máa fẹnu sọ, but irọ́ ni kò lè wọbẹ̀. So you have to have a personal relationship with God o. David mọ Ọlọ́run tó ń sìn. So trust God. Kọ́kọ́ gbọ́kẹ̀lé Ọlọ́run náà. Gbẹ́kẹ̀lé Jésù, òun nìkan lọba tó lè gbani. Gbẹ́kẹ̀lé Ọlọ́run. Kò sí ibòmíràn láti yí padà sí fún ọmọ Ọlọ́run. Kò sí níbo lẹ fẹ́ lọ fún ààbò. Kò sábò níbòmíràn láti ju ọ̀dọ̀ Ọlọ́run lọ. Ọ̀dọ̀ Ọlọ́run nìkan òun ni ààbò onígbàgbọ́ wà. Àpáta ayérayé ni, ká dúró sórí rẹ̀. Trust God. Trust God. Ìwé Nahum orí kìíní ẹsẹ̀ 7. Nahum orí kìíní ẹsẹ̀ 7. Ó sọ pé rere lé Olúwa, ààbò ní ọjọ́ ìpọ́njú. Òun sì mọ àwọn tí ó gbẹ́kẹ̀lé. Olúwa ọmọ ẹ tó ń gbẹ́kẹ̀lé, ó lè máa sọ pé èmi náà gbẹ́kẹ̀lé Olúwa, mọ Ọlọ́run ni mí. Ó lè máa tanra ẹ̀. Ṣùgbọ́n Olúwa mọ àwọn tí ó gbẹ́kẹ̀lé òun. So Proverbs ìwé òwe orí 18 ẹsẹ̀ 10. Proverbs 18 verse 10. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni, olódodo sá wọ inú rẹ̀ ó sì là. Ó sì là. Ọlọ́run jẹ́ ibi ààbò fún gbogbo ènìyàn tí ó gbẹ́kẹ̀lé. If you are willing to change, tó bá ready àti yí padà kúrò ní gbogbo ọ̀nà ibi tó ń tọ̀, ó lè sá wọ abẹ́ Ọlọ́run lọ. Ọlọ́run mímọ́ lọ́lọ́run, kò possible. He cannot be a refuge to you. Kò lè jẹ́ ààbò fún ọ. Tí o bá kọ̀ tó bá yí padà kúrò nínú ìwà búburú, Olúwa ò lè jẹ́ ààbò, kò lè jẹ́ fún ọ. So the first thing tá láti kọ́kọ́ ṣe nìyẹn, pé ká gbẹ́kẹ̀ wa, ká gbélé Ọlọ́run, pé kò ní fi ṣe bọ́ta yìí ṣe lágbára sí, kò sẹ́ni tó lágbára ju Ọlọ́run lọ. Ká fi ìgbẹ́kẹ̀lé wa, ká fi sí Ọlọ́run. Ohun ìkejì tí Dáfídì sọ pé ká ṣe ni wípé have a spotless and blameless life. Mo sọ lóyìnbó torí àwọn tó ń gbọ́ Yorùbá. Ṣùgbọ́n àwa Yorùbá, ká jẹ́ aláìlábàwọ́n àti aláìlẹ́bi. O lè lábàwọ́n, kó lẹ́bi, kó sì máa sọ pé Olúwa gbà mí lọ́wọ́ ọ̀tá yìí o. Kò possible. Torí ìwọ fúnra ẹ̀ gan-an ọ̀tá ló jẹ́ fọ́lọ́run. So bó tó bá jẹ́ o lábàwọ́n, o lẹ́bi, then you can onígboyà láti lọ síwájú Ọlọ́run pé Olúwa bá mi bá ọ̀tá yìí jà. So a gbọ́dọ̀ jẹ́ aláìlábàwọ́n láti lè ní ìgboyà láti lọ síwájú Ọlọ́run pé Olúwa wá gbèjà mi jà, wá jà fún mi. Dávidi ní ìgboyà nígbà tí ó kọ Psalm 7. Ó ní ìgboyà pé mi ò lẹ́bi, mi ò jẹ̀bi ọkùnrin yìí. Kò sí nǹkan kan tí mo ṣe fọ́kùnrin yìí. 2 Peter chapter 3 verse 14. Pétérù kejì orí 3 ẹsẹ̀ 14. Ó ní nítorí náà olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọ̀nyí, ẹ ń retí pé k'Olúwa jà fún yín, ẹ ń retí k'Olúwa yí gbogbo nǹkan padà. Ó ní ṣùgbọ́n ẹ múra gírí o, kí a lè bá yín ní àlàáfíà, ní àìlábàwọ́n àti ní àìlábùkù ní ojú rẹ̀. Torí Olúwa Ọlọ́run tó máa jà fún wa,
tó máa ṣèdájọ́ yìí ó ní láti bá wa gẹ́gẹ́ bí aláìlábàwọ́n àti aláìlábùkù. Ṣé ìwọ tó di ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ó wá sọ pé kó Olúwa jà fún ọmọ títí ẹ? Ṣó possible? Olúwa ò kì í ṣe bẹ́ẹ̀. Onídàájọ́ òdodo lọ́lọ́run. Promotion ló ní promotion òde lọ́nà ò jẹ́ kó lọ. Ìránṣẹ́ Ọlọ́run ò jẹ́ ìdíwọ́ ìdènà. Ẹni tó yẹ kó Ọlọ́run pè tọ́lọ́run yàn pé ṣeṣẹ́ yìí ìwọ jẹ́ ìdíwọ́ ìdènà fún. Ó wá sọ pé kó Olúwa bá ọ̀tá ẹ̀ jà. Ó report ara ẹ fọ́lọ́run ni. So aláti jẹ́ aláìlábàwọ́n àti aláìlábùkù. Matthew 5 verse 8. Matthew orí 5 ẹsẹ̀. So Matthew 5 verse 8 ó sọ pé alábùkún fún ni àwọn onínú funfun nítorí wọn ò rí Ọlọ́run. Ẹni tó bá jẹ́ onínú funfun òun ló máa rí Ọlọ́run. Torí a lè rojọ́ fún pásítọ̀ ká rojọ́ wa ká rò ó pa ká rò ó tó jẹ́ pé tí pásítọ̀ bá gbọ́ tán gan ó máa sọ pé Olúwa kó láti dìde kó jà fẹ́ nìyí. Ṣùgbọ́n Olúwa ò ro gbogbo ẹjọ́ tẹ́ rò fún pásítọ̀. Olúwa ń wo ọkàn rẹ. Olúwa ń wo inú rẹ. Ẹni tó mú kéèsì yìí wá pásítọ̀ orí o ṣùgbọ́n Olúwa ń wo ọkàn rẹ, ó ń wo inú rẹ. So tí pásítọ̀ bá kàn gbàdúrà pásítọ̀ kàn waste time ẹ̀ ni. Nítorí pé Olúwa ń wo ọkàn rẹ, ó ń wo inú rẹ bó ṣe rí. Gbogbo ọkàn rẹ dúdú, inú rẹ dúdú. Ó sì wá oníkólúwa gbèjà. So David sọ pé you have to be spotless and blameless o. Kó tó wá fẹjọ́ èèyàn, kó tó wá fi sun Ọlọ́run, otherwise wàá fẹjọ́ ara rẹ sun Ọlọ́run ni o. So David béèrè fún ìdájọ́ fún ara rẹ̀ pé tóun bá lẹ́bi nínú ọ̀rọ̀ yìí Olúwa ṣèdájọ́ òun fúnra òun gangan kọ́ta yẹ kó rí òun mú. Ṣùgbọ́n tóun ò bá ti lẹ́bi tó pé òun ò ṣe nǹkan kan fẹ́ ni tó pé inú kàn ń bí ni ṣá pé mo fẹ́ di ọba torí pé Olúwa rán mi níṣẹ́ ló ń jẹ́ wàhálà fún tó fi sọra ìdí ọ̀tá mi. Olúwa ṣèdájọ́ rẹ̀. So ìkẹta tí David sọ pé a máa ṣe ni pé never avenge yourself. So má gbẹ̀san ara rẹ o. Má gbẹ̀san ara rẹ. David ò sọ wípé àbúkúkú lè ja ogun. Mo kí lọ pa Kúṣì yìí kí wá bí mo ṣe máa ka mọ́ lórun kí lọ pa àbí kí lọ join ẹgbẹ́ kan tó máa fún mi lágbára láti lọ fi dí pẹ̀lú ẹ̀. David ò ṣe bẹ́ẹ̀ o. Ó gbé ọ̀rọ̀ rẹ̀ ó gbé lọ síwájú Ọlọ́run. David ò gbẹ̀san, kò gbẹ̀san fún ara rẹ̀. Romans 12 verse 19. Romans 12 verse 19 ó ní olùfẹ́ ẹ má ṣe gbẹ̀san ara yín ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú nítorí a ti kọ pé Olúwa wí pé tèmi lè ẹ̀san, èmi ò gbẹ̀san. Olúwa máa gbẹ̀san. Ó lè dàbí pé ó pẹ́ lójú wa. Olúwa máa gbẹ̀san. Kò sí ẹ wò as long as the earth remaineth ní Bible sọ seed time and harvest time kò ní síso. Ohunkóhun tó ń kálukú bá gbìn ó máa ká. It's a matter of time ó máa ká. So ká má rò pé Ọlọ́run ò ní gbẹ̀san. Ọlọ́run ẹ̀san ni. In fact orúkọ Ọlọ́run ni Ọlọ́run ẹ̀san. Orúkọ Ọlọ́run kan ni. Tá bá fẹ́ kó jà fún wa orúkọ kan tẹ̀lé pé Ọlọ́run tó máa dáhùn ni Olúwa Ọlọ́run ẹ̀san. You can call on him pé ẹni yìí Olúwa gbogbo nǹkan lẹ mọ̀. Nǹkan báyìí ló ti ṣe mo wá gbélé yín lọ́wọ́ ẹ̀yin ni kẹ́ ṣèdájọ́ rẹ̀. Olúwa sì ṣèdájọ́ rẹ̀. Ìyẹn ò sọ pé kẹ́ rí ìtàkẹ́ máàkì ìyẹn kọ́ là ń sọ. Tó wáyé pé tó máa ṣe bí ni o ẹ avoid ẹ o but ẹ má fúnra yín gbẹ̀san. Ẹ gbé lọ síwájú Ọlọ́run k'Olúwa fún ara rẹ̀ kó ṣèdájọ́ rẹ̀. Ìkẹrin nǹkan tá lè ṣe ni wípé tí David ṣe ni pé ká ké pe Ọlọ́run fún ìdájọ́. You can go to God and ask for judgment. Olúwa mo wá béèrè fún ìdájọ́. Nǹkan báyìí lẹ́ni yìí ṣe ó ti pin mí lára ó ti ní mí lára. Ó jẹ́ ìdíwọ́ ìdènà fún iṣẹ́ rẹ Olúwa. Torí kò jẹ́ kí n fọkànbalẹ̀ láti ṣe iṣẹ́ rẹ. Nítorí náà ẹ ṣèdájọ́ rẹ̀. Ẹ̀yin lẹ sọ wípé touch not my anointed and do my prophet no harm. Mo gbé wá síwájú rẹ Olúwa. Ṣèdájọ́ rẹ̀ bó ṣe tọ́ àti bó ti yẹ. Psalm 94 verse 1. Psalm 94 verse 1. Olúwa Ọlọ́run ẹ̀san. Olúwa Ọlọ́run ẹ̀san. Ọlọ́run ẹ̀san gangan lọ́lọ́run. Olúwa á dìde á sì ṣèdájọ́ gbogbo ọ̀tá alẹ́ ni má padà nínú ayé wa lórúkọ Jésù. Ohun karùn-ún tí David ṣe tó jẹ́ wípé ohun nìkan tí èèyàn bá tiẹ̀ jẹ́ olóòótọ́ èèyàn tó bá ṣe number 5 nìkan Olúwa á dìde
Olúwa á jà fún. A máa ṣe next week lágbára Ọlọ́run. Psalm 8 verse 2. David praise Ọlọ́run lẹ́yìn ó ti mú gbogbo complain ẹ̀ ìkẹ́ tó fẹ́ kọ́ Ọlọ́run ṣe ó ti fi sílẹ̀. Ó wá parí rẹ̀ pẹ̀lú pé ó fi ìyìn fún Ọlọ́run. David yìn Ọlọ́run. Psalm 8 verse 2 sọ pé irú ìyìn yìí ó ní agbára láti dí ẹnu Sátánì. Yorùbá Bible ò kì í interpret àwọn nǹkan míì dáadáa. Ó ní pé irú ìyìn tí ó máa ń wá láti ẹnu ọmọdé, gbogbo wa lọmọdé níwájú Ọlọ́run, tá bá yin Ọlọ́run bí ọmọdé, tá fi gbogbo ọkàn wa tá fi yin Ọlọ́run, ó ní irú ìyìn bẹ́ẹ̀ ó máa ń dí ẹnu Sátánì ni, á sì pa ọ̀tá lẹ́nu mọ́. When you praise God, you worship him like a child in spirit and in truth, ó máa pa ẹnu ọ̀tá, ó máa pa lẹ́nu mọ́ ni. David praise Ọlọ́run lẹ́yìn tó ti sọ gbogbo nǹkan tó fẹ́ kọ́ Ọlọ́run ṣe fún Cush náà. Ọ̀rọ̀ ìyànjú kejì, ẹ má wọrí tí bá ti sọ̀rọ̀ ìyànjú méjèèjì, ó máa ti explain chapter 7 so a lè kà. Ọ̀rọ̀ ìyànjú kejì ni wípé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká tanra wa. Gbogbo àwa tá wà lórí òkè àtàwọn tá bá lè send fídíò àwọn Bible study wa sí ká lè máa fi ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ jọ̀ọ́, don't be an evildoer. Má ṣe jẹ́ olùṣe búburú. Ẹ jọ̀ọ́, torí èèyàn mi á sọ pé òun ṣe olùṣe búburú, pásítọ̀ lówó tí ẹ wàásù fún yàn. Ẹni tọ́lọ́run fún ní ẹ̀bùn láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́yàn nínú ìjọ, nítorí pé ó fẹ́ kán gbọ́ ohùn rẹ̀, ó lọ fi sí kọ̀ǹpútà room. Sódà kò sẹ́ni tó máa gbọ́ ohùn rẹ̀. Olúwa sì ránṣẹ́ wá sínú ìjọ ni o, ṣùgbọ́n ó lọ fi sí kọ̀ǹpútà room kó lè silence ẹ̀. Ó lo agbára pé ó jẹ́ pásítọ̀. Ó lò ó. Ṣé ò ti ṣe búburú bẹ́ẹ̀ yẹn? Ó lè ṣe búburú ni. Ó fẹ́ jẹ́ ìdíwọ́ ìdènà bí tó ti ń ṣeṣẹ́ Ọlọ́run pé torí pé sísà yìí ló fẹ́ mínísítà, no brother yìí ló máa ṣe ẹ̀sìn ní Wednesday, brother yẹn mi fẹ́ kó ṣe. Ó lọ wá ọ̀nà tó máa fi convince pastor ká jẹ́ kéèyàn míì ṣe. Ó lè ṣe búburú ni ẹ̀. Ifá ọ̀tá Ọlọ́run gangan ni ẹ́. Ṣé ẹ mọ̀ pé Jónà wòlíì ni Jónà, wòlíì Ọlọ́run ni Jónà. Nígbà tí Jónà sọ ara ẹ̀ di ọ̀tá Ọlọ́run, kí ló ṣẹlẹ̀ sí? Ẹja gbé mi o. Olúwa ní lọ sọ fún wọn ní Nínífè ò tí ì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run rí. Nínífè wọ́n ń ṣe aburú, èmi Ọlọ́run fẹ́ pa wọ́n rẹ́, lọ sọ fún wọn. Jónà ní mi ò lọ. Torí tí n bá sọ fún wọn pé fẹ́ pa wọ́n run, tán bá lọ ronúpìwàdà, I know you, mo mọ̀ pé láàánú ni ó wà dáríjì wọn. Màá wá di wòlíì èké. Rárá, èmi ò fẹ́ kán pé mi wòlíì èké, èmi ò lọ. Ó lọ. Náà Jónà wá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó ń dí ọ̀nà iṣẹ́ Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀ sí? Ẹja gbé mi. Thank God pé ó jẹ́ àmì fún Jésù. Tí ó bá jẹ́ kó jẹ́ àmì fún Jésù tó ń bọ̀ ní ẹja yẹn ìbárun ni. But ilẹ̀ ò lè gbé Jésù Kristi mi ju ọjọ́ mẹ́ta, ó láti pọ̀ síta. Ibi tí Jónà ti rí salvation nìyẹn. So tó bá it doesn't matter. Ó lè jẹ́ pastor, kò kì í ṣe pé àwọn àjẹ́ àbáwọn ẹni búburú nìkan là ń sọ pé evildoer o. Ọ̀nà kọ́nà tó bá ń gbà láti fi díṣẹ́ Ọlọ́run lọ́wọ́, ìránṣẹ́ Ọlọ́run, mo ṣàfẹ́ make sure pé kò ṣiṣẹ́ tọ́lọ́run rán. Ọ̀tá Ọlọ́run ni ẹ́ o. Bàbá ńlá ọ̀tá Ọlọ́run ni ẹ́. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jẹ́ sọ fún àwọn èèyàn k'Ọlọ́run ṣí wa lójú. Má ṣe jẹ́ olùṣe búburú o. Torí ẹ̀ṣẹ̀, David sọ wípé bí oyún ni o. Á wà nínú ọkàn. David ní á wà nínú ọkàn ló máa ti ń bẹ̀rẹ̀ o. Sister yìí mi kàn láìkẹ́, brother yìí mi ò láìkẹ́, mo dẹ̀ máa jẹ́ ìdíwọ́ ìdènà fún nínú chọ́ọ̀chì yìí. O ti fi sínú ọkàn rẹ̀. Á wá bẹ̀rẹ̀ sí ní di oyún torí wàá máa mu omi sí. O ò lè kúrò, wàá máa mu omi sí, wàá máa mu omi sí. Nígbà tó bá yá, wàá rọ bí ẹ̀ṣẹ̀ o. Torí you will bring it to pass, you will do it. Tá bá sọ pé brother yẹn wà ní rárá, brother yẹn bí sí ẹ pé èèyàn míì kò bí sí irọ́ ló pa, ó kò fẹ́ kó ṣe iṣẹ́ Ọlọ́run ni. So wàá ti lóyún ẹ̀ṣẹ̀. Nígbà tó bá mọ̀ sí fi bí oyún ẹ̀ṣẹ̀, èké ló máa fi bí jáde o. Èké ni. When evil is allowed to remain in the heart, he is going to be carried out into action o. Mo sọ lóyìnbó káwọn tí ó gbọ́ Yorùbá kán tún gbọ́ ni o. James chapter 1 verse 15, Jacob orí kìíní ẹsẹ̀ 15. Ó ní ǹjẹ́ ìfẹ́kùfẹ́ náà nígbà tí ó bá lóyún á bí ẹ̀ṣẹ̀,
àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí ó bá sì dàgbà tán àbí ikú lè rè ẹ̀ṣẹ̀ o, ikú ni o. Ẹ jọ̀ọ́ ká bára wa sọ̀rọ̀ ká má tan ara wa. Eléyìí ò ṣe pé bí mò ń judge anybody o, mi ì wá láti wá ṣèdájọ́ ẹnikẹ́ni o, Olúwa ò rán mi àti ṣèdájọ́, ṣùgbọ́n mo fẹ́ ká k'Olúwa ṣí wa lójú ẹ̀mí ká mọ̀ pé àwọn nǹkan kan wà téèyàn ń ṣe tó jẹ́ pé ó lè fi èèyàn ṣe ọ̀tá Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká jẹ́ olùṣe búburú, kò kì í ṣàwọn tó ń ṣe oṣoògùn ṣe gbogbo ẹ̀ níta nìkan, ṣùgbọ́n nílé Ọlọ́run olùṣe búburú pọ̀ nílé Ọlọ́run, níbi iṣẹ́ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ dẹ̀ burú. Sin is a trap o, trap ni. Ẹ̀ṣẹ̀ máa ń mú àwọn tó bá ti ń ṣe ṣubú sínú kòtò ni o, kòtò ni, kòtò tó gbẹ́ fẹ́yàn míì ó máa kó sí ni. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, kò kì í ṣe mi. Numbers 32 verse 23, Númérì ẹ̀ta èjì orí èjì ẹ̀ta. Ó ní your sin will find you out. Ẹ̀ṣẹ̀ rẹ yóò fi ọ́ hàn o. It's a matter of time. Kò sáṣegbé o, àṣepamọ́ ló wà o. O ò lè gbin àlùbọ́sà kó fẹ́ lọ yin iṣu ń bẹ̀. Nǹkan tó bá gbìn, Olúwa bá fi fertilizer sí, wá ká. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, kò kì í ṣe mi. Whatsoever a man soweth ni o, he shall reap ni o. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, kò kì í ṣe mi. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Yorùbá wọ́n á ní àgbà tó ṣe ẹ̀fọ́ ìkà, wọ́n á lọ́mọ ẹ̀yà jẹ́ ń bẹ̀. Ó ti di dandan. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Mo rántí obìnrin ìyàwó pásítọ̀ kan lọ gbé bá ìránṣẹ́ bàbá mi nínú Olúwa tó jẹ́ pé situation rẹ̀ ó ti terrible. Numbers 32 verse 23, 32, Benma verse 23, your sin will find you out. So wọ́n lọ gbé ìránṣẹ́ obìnrin yìí, wọ́n lọ gbé fún bàbá mi nínú Olúwa kó gbàdúrà fún ìyàwó pásítọ̀ tó jẹ́ pé ó close mọ́ bàbá gidi ni. Bàbá gbàdúrà títí nǹkan kan ò ṣẹlẹ̀. Bàbá sá lọ sórí ọ̀tà. Olúwa má jẹ́ kójú tì mí. Ìyàwó ẹni báyìí kò gbọ́dọ̀ kú. Olúwa bá mi wòsàn. Olúwa ní àwọn òwòsàn. Jésù ṣàánú torí tèmi. Olúwa ní ẹ̀ṣẹ̀ ni, àkókò ẹ̀ṣẹ̀ ti tó. Wọ́n lọ bí léèrè pé àwọn ọmọ méjì tó bá kó tó di pé wá fẹ́ pásítọ̀, kí ló ṣẹlẹ̀ sí wọn, kí ló ṣe sí wọn, lọ bí tó bá ti jẹ́wọ́ fún ọ lójú ọkọ ẹ̀. Bàbá náà wọ́n sáré padà. Óyá Olúwa ti sọ̀rọ̀, thank you. Kí ni nǹkan tó ṣe sáwọn ọmọ méjì tí o bá kí pásítọ̀ tó fẹ́ ọ? Ó ní kọ́kọ́ òun máa gbé òun padà lọlé. Ṣé o fẹ́ Olúwa fẹ́ wò ọ́ sàn? Kí ló ṣẹlẹ̀ sí wọn? Kàn sọ kájọ gbàdúrà, Olúwa wò ẹ́ sàn. Ó ní òun prefer kó o kú ju kó o sọ lọ. Nígbà tó ṣe whatever tó ṣe kò jẹ́ ká mọ̀. Whatever tó ṣe, nígbà tó ṣe òun ti gbàgbé pé òun ṣe, ẹ̀san ẹ̀ wá dé. Kó mọ̀ di pé àdẹ̀mú prayer point wá dẹ̀ gbàdúrà títí. So kóníkálùkù yí ara rẹ̀ wò. Nǹkan téèyàn bá gbìn òun ló máa ká o. Ẹ jọ̀ọ́ ẹ̀ṣẹ̀ lóró tó bá ti ń wá sọ́kàn ká tètè máa mú kúrò, ká má jẹ́ kó di oyún débi téèyàn máa rọbí láti sọ pé òun fẹ́ bí. What goes around comes around. Lamẹ́ríkà máa ń sọ o. What goes around comes around. Ọjọ́ ìdájọ́, ọjọ́ ẹ̀rù. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn Ọlọ́run, ẹ má join ẹnikẹ́ni láti bá ìránṣẹ́ Ọlọ́run jà. Kò sí nǹkan tó máa ń dùn Ọlọ́run tó pé ẹni tó Olúwa fi àmì òróró yàn. Ẹni tó bá join, ẹni tó bá bá jà, wàhálà ni o. Ẹni tó bá ń bọ́ Ọlọ́run jà, ta ló fẹ́ ìgbà lọ́wọ́ Ọlọ́run? Kò sí. Torí ẹ̀ tó jẹ́ pé nígbà tí Dávìdì tó rí Sọ́ọ̀lù, bí Sọ́ọ̀lù ṣe kórìíra Dávìdì tó, nígbà tí Dávìdì rí, Dávìdì sọ pé èmi ò lè fọwọ́ kan ẹni àmì òróró, torí pé ó jẹ́ ẹni àmì òróró ni o, èmi ò ní fọwọ́ mi kàn. Olúwa nìkan ló lè ṣèdájọ́ Sọ́ọ̀lù. Wípé ó tiẹ̀ fi ọwọ́ kan etí aṣọ Sọ́ọ̀lù, Bible sọ pé David's heart smote him. Smote him ní Yorùbá kí ni? Yorùbá Bible sọ pé aya rẹ̀ já kò ṣe pé bá bíbẹ̀rù, heart attack ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Bó tiẹ̀ fọwọ́ kan etí aṣọ Sọ́ọ̀lù lásán pé ó tiẹ̀ gé.
nítorí pé ẹni àmì òróró Ọlọ́run ni Sọ́ọ̀lù. Even though Sọ́ọ̀lù ti wá ń dẹlẹ́ṣẹ̀ lásìkò yìí o, ṣùgbọ́n Ọlọ́run fún rẹ̀ ló yan Sọ́ọ̀lù. Mo ń sọ nítorí pé púpọ̀ nínú wàhálà àwọn ènìyàn nítorí ọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni. Báwo lẹ máa ṣe sọ pé ẹ fèkì nìyẹn tí ò bá lọ jẹ́ fèkì ńkọ́? Tó bá jẹ́ ẹni tọ́lọ́run pè lóòótọ́ àti lódodo ńkọ́? Tó bá lọ fọwọ́ kan Ọlọ́run ni. You touch him or her, you touch the apple of God's eyes ni. Olúwa sì gbẹ̀san. Olúwa gbẹ̀san. 2 Timothy chapter 2 verse 19. 2 Timothy chapter 2 verse 19. Ó ní kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìṣòdodo. Kí olúkúlùkù ẹni tí ń pe Olúwa kí ó kúrò nínú àìṣòdodo. Ẹ jẹ́ ká sáré ka Psalm 7. Psalm 7 verse 1. Ọlọ́run onídàájọ́ òdodo. Dáfídì ò kì í lo orúkọ Ọlọ́run anyhow. Nǹkan tó bá fẹ́ kọ́lọ́run ṣe, òun ló máa ń lo orúkọ Ọlọ́run fún. Ó pe Ọlọ́run ní Ọlọ́run onídàájọ́ òdodo. Ọlọ́run onídàájọ́ òdodo. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé Olúwa Ọlọ́run mi. Ẹni tó máa sọ pé Ọlọ́run mi, ó láti jẹ́ tó ti di relationship pẹ̀lú Ọlọ́run. Ẹni tí ó bá ti pa Jésù Kristi, tí ó gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀, kò lè sọ pé Ọlọ́run mi. Dáfídì sọ wípé Ọlọ́run mi, ẹni tí mò ń sìn, ẹni tó ní authority lórí mi, ẹni tí mo ti jọ̀wọ́ gbogbo ayé mi fún, olèyàn lè sọ wípé Ọlọ́run mi. Àwọn mìíràn ní Ọlọ́run mìíràn, ṣùgbọ́n Dáfídì sọ wípé èmi ò ní Ọlọ́run mìíràn o, Ọlọ́run kan tí mo ní leléyìí. Ọlọ́run tí mo ní òun sì ni mò ń pè. Olúwa Ọlọ́run mi. Ìwọ ni mo gbẹ́kẹ̀lé lé, mi ní gbẹ́kẹ̀lé kankan lẹ́yìn Ọlọ́run o. Gbà mí lọ́wọ́ gbogbo àwọn tí ń ṣe inúnibíni sí mi. Kí o sì yọ mí kúrò lọ́wọ́ àwọn ìkà ènìyàn yìí. Ọlọ́run, nítorí ìwọ ni mo gbójúlé. Verse 2. Kí o má bàa fa ọkàn mi ya bí kìnìún. Tẹ́ bá tètè jà fún mi Olúwa, ó máa yá pẹ́rẹpẹ̀rẹ nígbà tí kò sí olùrànlọ́wọ́. Ìyẹn ni pé Olúwa mo fẹ́ kó dìde ní kíákíá. Nǹkan tí Dáfídì ń tú àti sọ nìyẹn wípé ọ̀tá eléyìí kò sí sùúrù fún. Ọ̀tá tó jẹ́ pé you have to deal with ní kíákíá ni o. Olúwa, kí ó má bàa fà mí ya pẹ́rẹpẹ̀rẹ bí kìnìún. Kí ó má ṣe fà mí lọ nígbà tí kò sí olùrànlọ́wọ́. Olúwa dìde nínú ìbínú rẹ sí ọ̀tá yìí. Verse 3 wá ń sọ wípé Olúwa Ọlọ́run mi. Ó ṣe mọ̀ pé David máa ń present kéèsì ẹ̀ ni. Ó ń fi kéèsì ẹ̀, ó ń fi ìdí ẹjọ́ rẹ̀, ó ń fi lélẹ̀ fún Ọlọ́run. Wípé Olúwa, mi ò kàn sọ pé kó wá ṣèdájọ́ ẹni yìí, ṣùgbọ́n kó kọ́kọ́ wo inú, torí mo mọ̀ pé wà kọ́kọ́ wo inú èmi fúnra mi. Wípé ẹni tí mo ní kó ṣèdájọ́ ẹ̀, àbí ṣé mo ti ṣe bí sí rí? I know you. Mo mọ̀ pé lódodo ni ó. Wà kọ́kọ́ wo inú mi pé ṣé mi gan fúnra mi mọ́ kó tó ṣèdájọ́. So Dáfídì sọ wípé Olúwa, bí mo bá ṣe èyí, sọ pé mo ṣe ẹni yìí ni, bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ ní ọwọ́ mi, tó jẹ́ pé mo ṣe bí sí ni, pé ìwọ Olúwa kò ṣèdájọ́ òun. Ṣùgbọ́n ẹni tí mo mú wá yìí, mi ò ṣe bí sí rárá. Ní verse 4, ó ní bí mo bá fi ibi san fún ẹni tí tèmi tirẹ̀ wà ní àlàáfíà. Tó bá jẹ́ pé mo ṣe bí sẹ́ni yìí, tẹ́ pé mi àti àjọ wà lálàáfíà ni o, ṣùgbọ́n mo dẹ̀ lọ ṣe wà ìkà, mo fagbára tí mo ní mo fi ṣe bí sí. Olúwa, kọ́kọ́ ṣèdájọ́ ẹni fúnra mi náà, kó tẹ̀ tó ṣèdájọ́ ẹni náà. So Dáfídì ní ìgboyà. Ó mọ̀ wípé òun ò ṣe bí sẹ́ni. In fact, ó ń sọ wípé mo ti ẹ̀ gba ẹni yìí là ní pàápàá. Nígbà tẹ́ni yìí níṣòro mo gbà á là, má bá gbàdúrà, má tún fún ní nǹkan tí kò bá ní, má tún ṣàánú fún. Ṣùgbọ́n ó kàn determine wípé òun kàn fẹ́ rí mi ṣá, òun kàn fẹ́ kí n di ọba. Nítorí náà Olúwa ṣèdájọ́ rẹ̀. Verse 5, ó tó bá jẹ́ pé òun ṣe bí sí ẹni yìí, tó bá jẹ́ pé òun tiẹ̀ ní nǹkan kan tó òun ṣe sí tó jẹ́ aburú, ó ní jẹ́ kí ọ̀tá yìí jẹ́ kó ṣe inúnibíni sí mi, kó ṣe inúnibíni sí ọkàn mi, pé kí ó sì rí òun, kó mú òun pátápátá. In fact, Dáfídì ní pé kó tẹ̀ mí òun mọ́lẹ̀, kó sì fi ọlá òun kó fi lé inú ekuru. Ìyẹn ni pé kó tiẹ̀ kó kọ́nà òun kó fi sínú erùpẹ̀, kó má tiẹ̀ di èèyàn kankan téèyàn kankan ná ní mọ́. Tó bá jẹ́ pé òun ṣe ọ̀tá yìí, ó ń present kéèsì ẹ̀ sọ Ọlọ́run ni, torí ó mọ̀ pé Olúwa
ọba tó ń wo ọkàn tó ń wonú ni. Olúwa máa wo ọkàn Dáfídì pé ṣé nǹkan tó ń sọ ṣóòótọ́ ni. Ní verse 6 ó ní ṣùgbọ́n Olúwa o, nítorí pé mi ò ṣẹ̀ ẹni yìí o, kò sí kankan tí mo ṣe o, iṣẹ́ rẹ ni mò ń ṣe o, jẹ́jẹ́ mi ni mo wà o, ṣùgbọ́n inú kàn bí pé mi ò lè di ọba nípò Sọ́ọ̀lù sẹ́, òun ò ní gbà, òun lágbára tóun fẹ́ lò. Nítorí náà Olúwa dìde, Olúwa. Dáfídì ní dìde Olúwa, dìde nínú ìbínú rẹ o, dìde nínú ìbínú rẹ, gbé ara rẹ sókè Olúwa nítorí ìkáàánú àwọn ọ̀tá mi, kí ìwọ kí ó sì jí fún mi sí ìdájọ́ tí ìwọ ti pa ní àṣẹ. Torí Olúwa ti ní ìdájọ́ sílẹ̀. Ọlọ́run ìtẹ́ tó jókòó sórí ìtẹ́ àánú àti ìtẹ́ ìdájọ́ ni. Torí ẹ̀ la ṣe ń pè ní lamb, and he's also a lion. Ṣé mọ̀, ó jẹ́ lamb ó tutù ṣùgbọ́n ó dẹ̀ tún jẹ́ kìnìún ẹ̀yà Júdà kó bá lè ṣèdájọ́. Tó bá fún lẹ́ẹ̀kan wàhálà dé bọ́ta, wàhálà dé. So Dáfídì sọ pé Olúwa mo fẹ́ kó dìde ní kíákíá. Eléyìí ò sọ̀rọ̀ pé ká ṣe máa wò ó. Mo fẹ́ kó dìde nínú ìbínú rẹ Olúwa. Dìde, gbé ara rẹ sókè nítorí ìkáàánú àwọn ọ̀tá mi, kí ìwọ kí ó sì jí fún mi sí ìdájọ́. Bó ṣe ṣe ìdájọ́ sílẹ̀ pé báyìí ó ṣe máa rí fẹ́ tó bá ṣe báyìí, jẹ́ kó rí bẹ́ẹ̀ fún ọ̀tá tí mo mú ọ̀rọ̀ rẹ̀ wá. Isaiah 49 verse 25 ká lè mọ̀ pé aláṣẹ a ní ráìtì láti béèrè fúnrú nǹkan bí eléyìí lọ́dọ̀ Ọlọ́run. Olúwa fúnra wọn ló sọ pé ẹni tí ó ń bá mi jà Olóhun á bá jà, ẹni tó ń bá ọjà lèmi ò bá jà. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, Isaiah chapter 49 verse 25. Ṣùgbọ́n mo kàn fẹ́ kárí ní pé verse 6 yẹn caution wà ńbẹ̀ o. Dáfídì ò sọ wípé ìkáàánú àwọn ọ̀tá rẹ Olúwa, ó ní ọ̀tá mi. A máa débì mìíràn tó ti sọ pé Olúwa arise, let your enemies be scattered. Ìyẹn yàtọ̀. Ṣùgbọ́n Dáfídì sọ pé ọ̀tá mi. Torí nínú ọ̀rọ̀ yìí nìkan ni mo mọ̀ pé mo jàre. Torí èmi gan fúnra mi òdodo mi ò pé. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ẹni tí mo mú wá yìí o mi ṣẹ́gi sí. So òdodo tí Dáfídì ń claim lórí kéèsì Kúṣì nìkan ni o. Kò sọ pé mo jó lódodo ní gbogbo ẹ̀. At least àmọ́ pé òun náà ṣẹ̀, òun náà ṣubú. But pé lórí ọ̀rọ̀ yìí, so Dáfídì sọ wípé Olúwa àwọn ọ̀tá mi. Torí tá bá ń kọ arise o Lord, let your enemies be scattered. Ronú kó tó bá wa kọ́ o. Pé o kì í ṣọ̀tá Ọlọ́run o. Ronú, kọ́kọ́ ronú náà. Tó bá sọ pé let your enemies be scattered, and you are one of his enemies, what will happen to you? Kíkan tó sọ ni, tó ló ní ìdájọ́ òdodo lọ́lọ́run. So Dáfídì sọ pé ọ̀tá mi, kò sọ pé ọ̀tá Ọlọ́run. Ó ní Olúwa ní dìde sí àwọn ọ̀tá mi, ọ̀tá mi. Verse 7 ó ní bẹ́ẹ̀ ni ìjọ àwọn ènìyàn yóò yí ọ káàkiri, ǹjẹ́ nítorí wọn ìwọ padà sí òkè. Dáfídì strat sọ pé onídàájọ́ kúkú ni ẹ́ Olúwa. A ti mọ̀ wípé gbogbo ìjọ ènìyàn ló máa wà níwájú rẹ. Ìwọ máa jókòó sórí àga ìdájọ́, o sì máa ṣèdájọ́ gbogbo orílẹ̀-èdè. Lóòótọ́ a ti mọ̀ pé Ọlọ́run máa ṣèdájọ́ gbogbo ènìyàn lóòótọ́. Iṣẹ́ Ọlọ́run ni láti ṣèdájọ́ gbogbo èèyàn. Nǹkan tó bá wù ẹ́ o lè ṣe, ṣùgbọ́n ọjọ́ ìdájọ́ ọjọ́ èrò ni. Ó di dandan kó Olúwa ṣèdájọ́ gbogbo ènìyàn. So ní verse 8 ó wá sọ wípé Olúwa yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn. Olúwa ṣe ìdájọ́ mi lórí ọ̀rọ̀ tí mo mú wá yìí o. Ṣe ìdájọ́ mi gẹ́gẹ́ bí òdodo mi àti gẹ́gẹ́ bí ìwà títọ́ inú mi. Nítorí ìwà Ọlọ́run, when you know God, this is his character. Ẹ tó bá fẹ́ mọ Ọlọ́run, ìwà Ọlọ́run ni pé kó tó jà fún ọ, Olúwa kọ́kọ́ ti wo ìwọ fún rẹ̀, á wo ọkàn rẹ̀, á wo inú rẹ̀. Báwo ló ṣe rí? Kí ni á kọ́kọ́ wo report ìwọ fún rẹ̀ gangan kó tó sọ pé òun fẹ́ jà fún ọ. So Dáfídì ti mọ̀ pé ìwà Ọlọ́run ni. So ó sọ pé Olúwa kọ́kọ́ wo inú mi ná. Wo inú mi kó sì wo ọkàn mi. Kó rí pé lórí ọ̀rọ̀ tí mo mú wá yìí mo jẹ́ olódodo. Ìwà títọ́, mi ò ní kankan tí mo ṣe sí ẹni yìí tó lè fa kó ṣe ibi sí mi. Jeremiah 11 verse 20. Jeremiah 11 verse 20. Ó ní ṣùgbọ́n Olúwa àwọn ọmọ ogun, onídàájọ́ òtítọ́ tí ń dá àyà àti inú wò,
a lè rojọ́ you can go to Mami Jason Yanes kẹ rojọ́ kan sọ pé ká tó máa lọ mú sísà yàbí brọ́dà yẹn ká lọ pa ni ṣùgbọ́n Olúwa kò gbogbo ẹlẹ́jọ́ tó rò Olúwa ò gbọ́ Olúwa kọ́kọ́ wọnú ẹni tó wá rojọ́ yìí who are you kí ló wà nínú ọkàn rẹ kí ló mú ọ lọ sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí pásítọ̀ sí Mami Jason Yanes kí ló wà nínú rẹ Ọlọ́run wá fi ṣèdájọ́ rẹ o kò kí ń ṣẹjọ́ tó rò so oni Prophet Jeremiah ń sọ wípé ọba tó máa ń dá àyà àti inú wò ní Ọlọ́run kó tó di ipò gbẹ̀san so tó wá bá wá dá àyà àti inú wa wò tó rí pé àwa fúnra wa mọ́ lórí ọ̀rọ̀ yìí àlẹ́bi àwa rí ìgbẹ̀san Ọlọ́run lórí àwọn ọ̀tá wa nítorí ìwọ ni mo fi ọ̀rọ̀ mi lé lọ́wọ́ àwa lè fi ọ̀rọ̀ wa ká fi lé Ọlọ́run lọ́wọ́ nígbà tá a bá ti rí pé lórí kéèsì yìí o èmi fúnra mi mo yán kọ̀ọ̀kan Olúwa wá ṣèdájọ́ ẹni yìí so verse 9 David wá sọ wípé jẹ́ kí ìwà búburú àwọn èèyàn búburú kí ó dé òpin àwọn bíbù yìí tẹ́ríbù Olúwa jẹ́ kí iṣẹ́ ibi tó ń ṣe jẹ́ kó dópin ó ní ṣùgbọ́n o mú olótìtọ́ dúró nítorí Ọlọ́run olódodo ni ó dá àyà àti inú wò kí ni ìdí tí David ṣe sọ pé jẹ́ kí ìwà búburú àwọn èèyàn búburú dópin torí tí ìwà búburú àwọn tí ò bá dópin olódodo ò ní lè dúró wọn ní jẹ́ kọ́kàn olódodo balẹ̀ Psalm 64 verse 1 to 3 a lè kà á létà ṣẹ́mà tó ti sọ pé ṣé Psalm 63 or 64 ni I think it's Psalm 64 or Psalm 63 1 to 3 wípé arise O Lord let your enemies be scattered ó sọ ibẹ̀ pé sí pé kí kólódodo kán lè dúró so that the righteous may rejoice torí tá a bá scatter àwọn ọ̀tá righteous yóò lè rejoice the enemies has to be scattered so David sọ pé jẹ́ kí ìwà búburú àwọn ènìyàn búburú kí ó dópin so ṣùgbọ́n Olúwa mú olótìtọ́ dúró nítorí tí Ọlọ́run olódodo tí ó dá àyà àti inú wò ọmọ ènìyàn ń wojú Olúwa ń wo ọkàn Psalm 68 ni mo fẹ́ sọ not 63 Psalm 68 ni arise O Lord let your enemies be scattered verse 1 to 3 a lè kà tá bá délé so verse 10 David wá sọ pé ààbò mi ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí ó ń ṣe ìgbàlà olótìtọ́ lé àyà ààbò mi lọ́dọ̀ Ọlọ́run ló wà ọba tó jẹ́ pé àyà ọkàn ló máa ń wò ó ní ààbò mi òun ló wà lọ́dọ̀ rẹ̀ Psalm 91 verse 2 ìwọ lé ààbò àti odi mi Ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé Olúwa ni ààbò olótìtọ́ Olúwa kì í ṣe ààbò fún alágàbàǹgebè o lè sọ pé ìwọ ìránṣẹ́ Ọlọ́run ìwọ fún ẹ dẹ̀mọ́ pé Sátánì ló ń sìn Olúwa kì í ṣe ààbò rẹ ṣùgbọ́n ẹni tó jẹ́ pé olódodo nínú ọkàn Olúwa jẹ́ ààbò fún verse 11 ó ní Ọlọ́run ni onídàájọ́ òdodo Ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́ ni Ọlọ́run kórìíra àwọn ènìyàn búburú fi búburú sílẹ̀ ìyà ni òpin ẹ̀ ò dà ẹ wò ẹni tó bá ṣe búburú á jẹ nínú ẹ̀ the worst part ọmọ tí ò bá ṣe ń bẹ̀ á tún jẹ́ ń bẹ̀ ìran lòdì ìran mẹ́rin wá ìtẹ̀yàn ṣe kí lèèyàn fẹ́ gbà sí kò sí ṣé obìnrin sọ pé ọmọ ènìyàn ẹ jẹ́ ká fi ìwà ìbàjẹ́ sílẹ̀ ẹ jẹ́ ká fi sílẹ̀ kò sí kankan tó ń rí gbà sí kò sí Olúwa máa ń bínú sí èèyàn búburú lójoojúmọ́ ni David wá ń sọ ní verse 12 wípé tí èèyàn búburú tí kò bá yí padà Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o ìrònúpìwàdà lolúwa ń tọrọ o ká béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa aláàánú lolúwa ṣùgbọ́n David wá ń sọ pé tí èèyàn búburú bá kọ̀ tí kò bá yí padà ó ní Olúwa ti pọ́n idà rẹ̀ mú o idà Olúwa ti wà ní pípọ́n ready láti ṣèdájọ́ o ó ti fa ọrùn rẹ̀ lé náà o ó ti múra rẹ̀ sílẹ̀ Olúwa ti múra oníṣẹ́ ibi Olúwa ti múra rẹ̀ sílẹ̀ o bíi kóòtù ni o ṣe mọ̀ pé kóòtù wọ́n follow after ti ọ̀tọ̀ Ọlọ́run náà ni gbogbo ẹ̀ gbàtà bá ṣe Proverbs gbogbo ẹ̀ David sọ court system ẹni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ báyìí irú ìjìyà báyìí ló tọ́ sí ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ báyìí irú ìjìyà Olúwa ti ṣe gbogbo rẹ̀ sílẹ̀ kò ṣe pé Olúwa ṣe máa ṣe
Olúwa ó ti pọ́n idà rẹ̀ sílẹ̀ mú fún ẹlẹ́ṣẹ̀ tó bá sọ pé òun ò ní ronúpìwàdà. Ó dẹ̀ ti fọ́rùn rẹ̀ lé náà o. Ó ti múra èèyàn búburú, Olúwa ti múra rẹ̀ sílẹ̀. Ó ti múra rẹ̀ sílẹ̀ already. Verse 13. Ó sì ti pèsè èlò ikú sílẹ̀ fún o. Ó ti ṣe ọfà rẹ̀ ní oníná, ọ̀run àpáàdì ló ń lọ straight o. Nígbà tó bá tún kú tán láyé, á tún lọ máa jẹ ilé tó kù forever, eternity nìyẹn o. Kí lèèyàn bá ń ṣe fún ṣówọ́ ti ẹ̀ ni? Kò wọ́ ti ẹ̀, kò sí kankan tó ń gbà sí i, kò sí. Ìyà láyé, ìyà lọ́run, àwọn ọmọ á jẹ̀yà ẹ̀, ọmọ á tún jẹ̀yà. Kí lèèyàn bá ń ṣe fún? Àìmọ̀ ni Sátánì kàn tọ̀ àwọn èèyàn ni. Ìkà ò pé, ìkà ò dára, kò dáa. Ezekiel 18 verse 20. Ezekiel 18 verse 20. The soul that sinneth, it shall die. Ọkàn tí ó bá ṣẹ̀, ó máa kú ni o. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Olúwa fẹ́ ká yí padà, ká ronúpìwàdà, ká fi gbogbo àwọn iṣẹ́ ibi sílẹ̀, ká wá máa ṣe rere. Ṣùgbọ́n tó bá sọ pé tí wọ́n lọ ń sọ, wọ́n kàn ṣáà máa sọ tiwọn. Olúwa ní it's all right. Ó ti pèsè ọfà iná, ó ti pèsè rẹ̀ sílẹ̀ o. Ó sì máa ṣe ìdájọ́. Ó máa ṣe ìdájọ́. Ní verse 14, Dáfídì tún wá padà sí àwọn ẹlẹ́ṣẹ̀. Ó wá sọ wípé ẹ máa wo ayé ẹlẹ́ṣẹ̀ o. Kíyèsí, ó ń rọ bí ẹ̀ṣẹ̀ o. Ó ti rọ bí ẹ̀ṣẹ̀ torí ó ti gbé sínú. Ó ti wà nú ẹ̀, ó ti ń momi sí. Nísìnyí ó ti wá ń rọ bí ẹ̀ṣẹ̀, ó ń rọ bí o. Ó ti lóyún ìwà ìkà o. Ó sì máa fi bí èké jáde. Èké ló máa fi bí jáde o torí ó yarí ó lòun ò ní ronúpìwàdà. Ó dẹ̀ ti lóyún ìkà. Ó máa bí, ó ń rọ bí ẹ̀ṣẹ̀ nísìnyí o. Ó sì máa bí èké jáde. Job náà sọ, Job 15 verse 35. Job 15 verse 35. Ó ní wọ́n lóyún ìwà ìkà, wọ́n sì bí ẹ̀ṣẹ̀. Ó ní ikùn wọ́n sì pèsè ẹ̀tàn. Bí ọ̀rọ̀ oyún o lọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ṣe rí. Bá ti kọ́kọ́ rò ní ọkàn rẹ, wàá wá máa momi sí lójoojúmọ́. Wàá máa momi sí. Ó wá di oyún. Nígbà tásìkò bá sì dé, wàá rọbí. Wàá fi bí ẹ̀ṣẹ̀. Nígbà tó bá sì bí, èké ló máa jáde. Ìdájọ́ sì wà lọ́dọ̀ Ọlọ́run. Kò sí ẹ tó máa ṣe irú ẹ̀ t'Olúwa ò ní ṣèdájọ́. Ní verse 15 and 16, wow, it's called the law of divine substitution ní ìmọ̀ Yorùbá ẹ̀. Law of divine substitution la máa ń pè. Verse 15, ó ní ó ti wà òfin o. Ìyẹn ọ̀tá yìí ni o. Ó ti wà òfin o. Ó gbẹ, ó fẹ́ kí Dáfídì kó sínú òfin yẹn. Dáfídì ní ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Ó ló sì bọ́ sínú ihò tí òun náà wà. Ọ̀rọ̀ Ọlọ́run ni o. Ó la ṣe ń pè ní divine substitution. Ṣé rántí pé ńgbà tí Hámánì tó lọ gbẹ́ gálò fún Mọ́dékáì, ńgbà tó gbẹ tán ta ló kó sínú gálò? Hámánì ni o. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni o. Proverbs 11 verse 8. Ìwé òwe orí 11 ẹsẹ̀ 9. Ó ní the righteous is delivered from trouble. Yorùbá ẹ bá mi lọ kà á nílé. Olódodo, a máa ń yọ olódodo kúrò. Proverbs 11 verse 8. Proverbs 11 verse 8. The righteous is delivered from trouble, and the wicked cometh in his stead. In fact, a yọ olódodo kúrò nínú ìyọnu, ènìyàn búburú á sì bọ́ sí ipò rẹ̀. The law of divine substitution. Olúwa ló ṣe, kò kìí ṣe èèyàn o. Ọ̀rọ̀ Ọlọ́run ni o. Proverbs 26 verse 27. Ìwé òwe 2 ẹsẹ̀ 2 àti 7. Ẹnikẹ́ni tí ó bá wa ihò yóò ṣubú sínú rẹ̀. Ẹni tí ó bá sì yí òkúta, ó ní yóò yí padà lọ́tọ̀. Òkúta náà máa yí padà lọ báyìí tó bá yí òkúta ni o. Ọ̀rọ̀ Ọlọ́run ni o. Kì í ṣègún. Kò kì í ṣe pé àṣà tó ń lọ sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ẹnikẹ́ni ni, kò sẹ́nìkan tá mú kúrò. Tó bá lọ wa ihò fún mi, wàá ṣubú sínú ihò náà lórúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Àṣẹ ni, kò ṣeé yí padà. Ẹ tó bá sì lọ yí òkúta burúkú sí mi, òkúta náà yí padà lọ́tọ̀ ni lórúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Law of divine substitution. You can claim it at any time. At any time. Verse 16. Ó ní ìwà ìkà rẹ̀
kó padà sí orí àtàrí rẹ̀. Òun fúnra ẹ̀ ló plan ìwà ìkà, mi ò plan ìwà ìkà fún. Ṣùgbọ́n bó ṣe plan ẹ̀ pé kó ṣe rí fún mi yẹn bẹ́ẹ̀ gan-an ni kó ṣe rí fún. Exactly. No addition, no subtraction. Law of divine substitution ló bá tán. Bọ́rọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn. So nǹkan tí Dáfídì béèrè fún nìyẹn. Nítorí ó kọ̀ kó ronúpìwàdà. So ìwà ìkà rẹ̀ kó padà sórí ara rẹ̀ àti ìwà agbára rẹ̀ kó sọ̀kalẹ̀ bọ́ sí àtàrí ara rẹ̀. Job chapter 4 verse 8. Job chapter 4 verse 8. Ó ní àní bí èmi ti rí pé àwọn tí ń ṣe ìtúlẹ̀ ẹ̀ṣẹ̀, mo ka Yorùbá yẹn dáadáa, tí wọ́n sì ń fọ́n irúgbìn ìwà búburú, wọ́n á sì ká èso rẹ̀ náà. Ìkan tó important jù ń bẹ̀ ni pé ẹni tó bá fọ́n irúgbìn ìwà búburú, ó máa ká èso rẹ̀ o. Olúwa fi fertilizer sí dáadáa, á grow tó jẹ́ pé ẹ̀rù máa bá ẹni yẹn gan pé àwọn ò ṣe é débi báyìí. Olúwa bá fi fertilizer sí. Ó ní ò ṣe dáa kéèyàn máa ṣe ìwà búburú. Verse 17, ó wá ní èmi ò yin Olúwa. Lẹ́yìn tí Dáfídì ti parí gbogbo kéèsì ẹ̀, this is what God really wants. Èmi ò yin Olúwa gẹ́gẹ́ bí òdodo rẹ̀. Èmi ó sì kọrin ìyìn sí orúkọ Olúwa ga ògo jùlọ. Psalm 8 verse 2. A máa ṣe next week lórúkọ Jésù. Ohun rere ni láti máa fògo f'Olúwa. Ohun rere ni láti máa fọpẹ́ fún Jésù. Ohun rere ni láti máa fìyìn forúkọ rẹ̀ Bàbá. Láti máa kọrin yìn sórúkọ rẹ̀ ọ̀gá ògo. Dáfídì fi praise, ó fi parí rẹ̀. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Mark chapter 4 verse 22 to 23. Mark chapter 4 verse 22 to 23. Nítorí kò sí ohun tí ó pamọ́ bí kò ṣe kí a lè fi hàn. Bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ bí kò ṣe kí ó lè yọ sí gbangba. Bí ẹnikẹ́ni bá ní etí láti gbọ́, kí ó gbọ́. Ọjọ́ ìdájọ́, ọjọ́ ẹ̀rù. Ṣùgbọ́n èèyàn lè ronúpìwàdà. Èèyàn lè sọ pé Olúwa, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ. Èmi ò fẹ́ jó nínú iná tèmi. Mi ì fẹ́ káwọn ọmọ mi kán tún jẹ ìyà. Bàbá ló jèso àjàrà, ọmọ lẹ́yìn kan. Mi ì fẹ́ rú ẹ̀ Olúwa. Mi ì fẹ́ mi ṣe bí mọ́. Mo fẹ́ yí padà pátápátá. 2 Corinthians chapter 5 verse 21. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 19. Ó sọ pé nítorí a ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa. Ìyẹn ní pé a ti fi Jésù ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa. Ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di olódodo Ọlọ́run nínú rẹ̀. A lè di olódodo nípa Jésù Kristi. Tó bá ti sọ pé iṣẹ́ ibi yìí mo make up mind mi, mo ti pinnu lọ́kàn mi, mi ò ṣe mọ́. Mi ì fẹ́ káwọn ọmọ mi jìyà ọmọ. Mi ì fẹ́ lọ́jọ́ orí iná. Sátánì, mi àti apárí ẹ̀ lénìí. Májẹ̀mú àárín wa àbàjẹ́. Mo ní májẹ̀mú pẹ̀lú Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Tó bá ti yí padà, wàá dẹ̀ di òdodo nínú Jésù Kristi. Nítorí òdodo Jésù Kristi á wá di òdodo rẹ. Tó bá wà láàrin wa, bóyá wá jẹ́ ìwà fún Bible study ni o, àbó ti wà ń bí tẹ́lẹ̀, ìwọ fúnra ẹ mọ̀ ìpọ̀ta Ọlọ́run. 5:21. Ó máa wà nínú fídíò wa náà. So 2 Corinthians 5:21. Bẹ́ẹ̀ mà. So tó bá mọ̀ pé ó ti wà láàrin wa, ìwọ fúnra ẹ mọ̀ pé tá bá sọ pé ọmọ Ọlọ́run, ó mọ̀ pé ìwọ fúnra ẹ ń ṣọmọ Ọlọ́run. You know it. Àbí ó ti gba Jésù tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti lọ ṣe gbogbo nǹkan. Ìwọ fúnra ẹ mọ̀ pé nísìnyí ò pé ò jẹ́ mímọ́mọ́ níwájú Ọlọ́run. Oore ọ̀fẹ́ wà fún ọ láti gba Jésù Kristi. Tó ló ń padà bọ̀, kò sí kankan tá lè ṣe nípa ẹ̀ o. Ó ń padà bọ̀, yóò padà dé o. Ó ń padà bọ̀, onídàájọ́ òdodo. Ó ń padà bọ̀. Kò sẹ́ni tó lè mú ìdájọ́. Dáfídì sọ fún wa pé gbogbo ìjọ Ọlọ́run ló máa tò yíká o. Àti pásítọ̀, àti general overseer, àti mínísítà, àtàrí ìran pàápàá. Gbogbo wa la máa wà níwájú rẹ̀. Ó sì máa ṣèdájọ́ oníkálùkù gẹ́gẹ́ bó ṣe tọ́. Kò sóore ọ̀fẹ́ pé kí n explain pé Olúwa torí nǹkan báyìí ni. Tá bá ṣe kọ sílẹ̀ fún ọ,
bẹ́ẹ̀ ló máa ṣe ṣèdájọ́. So tó bá fẹ́ gba Jésù Kristi, ó fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kó wẹ gbogbo àṣìṣe rẹ, kó wẹ̀ mọ́ pátápátá, ó fẹ́ di ọ̀tun, ó fẹ́ di olódodo nínú Jésù Kristi, oore ọ̀fẹ́ wà fún ọ. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run pé a tún ti rí ẹni tó tún ti padà wá, a tún ti rí ẹni tó tún ti di àtúnbí. Oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé mímọ́ Olúwa sì fi fún ọ lórúkọ Jésù.